àwọn tí wọn èyí tó bá ti nítumọ̀ tó pọ̀ rẹpẹtẹ làwọn máa ń tẹ̀ bá tì láti lè fi dá fìtínà lẹ̀ àti láti lè fi wá fín ìdí kókó wa ma ya'lamu ta'wila èyí tí wọ́n fẹ́ máa wádìí fi kókó rẹ̀ yẹn wọn ò lè mọ̀ illa Allah àyàfọ́lọ́. Faqala sallallahu alayhi wa sallam gbàtà nàbí wa ká àyà yìí tán ànábì wa sọ pé idha ra'aytum tẹ́ bá ti rí alladhina yujadiluna fihi gbogbo àwọn tẹ́ bá rí tán bá ń ṣe fanfà lórí àyà Qur'an tí wọ́n ń fún nítumọ̀ míì fa'umul ladhina 'ana Allah àwọn wọn ní lọ́lọ́run gbà lérò pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ dá fìtínà alẹ́ fahdharuhum ẹ ṣọ́ra fún wọn o. Rawahu al-Bukhari wa Muslim wa Ahmad wa lafdhu lahu àfọwà Imam Bukhari àti Muslim àti Imam Ahmad ni wọ́n gba hadisi wa lafdhu hadisi yìí ti Imam Ahmad ni. Al-thalith hadisi ẹlẹ́kẹta láti dánu dúró an Abi Umama radiyallahu anhu qala láti ọ̀dọ̀ Abu Umama wọ́n sọ wípé sami'tu Rasulullah sallallahu alaihi wasallam gbogbo tí òjíṣẹ́ Ọlọ́run bá sọ báyìí yaqulu fi qawlihi ta'ala ìgbà tó jíṣẹ́ Ọlọ́run ka áyà ta fẹ́ ká yìí kí ni áyà náà Ọlọ́run fa amma alladhina fi qulubihim zayg Ọlọ́run kí ẹ gbogbo àwọn tí ìgbórí ìṣìnà àrùn àìsàn tó ń bẹ nínú ẹ̀mí wọn ẹ lọ máa kíyèsí wọn fayattabi'una ma tashabaha minhu àwọn àyà tí wọ́n máa wá kiri òun làwọn àyà tó bá nítumọ̀ tó pọ̀ láti lè fa ìfẹ́ inú wọn yọ ń bẹ̀. Wa fi qawlihi ta'ala bákan náà gbà tọ́lọ́wọ́n bá tún sọ láàyè mí pé yawma tabyaddu wujuh ọjọ́ níjọ́ tí ojú àwọn ènìyàn kan ó funfun gbòò wa taswaddu wujuh tí ojú àwọn ènìyàn kan ó sì dúdú biribiri fa'ama alladhina swaddat wujuhum kẹrí àwọn tí ojú wọn yóò dúdú biribiri al-aya gbàtà nàbí ká àyà yìí anábì níṣẹ́ ẹ̀mà àwọn tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ yẹn humul khawarij pé àwọn ni al-khawarij rawahu Ahmad afọ Ahmad ni wọ́n gba àdísì wa yóò wá jọni lójú pé àwọn khawarij ò tí sí láìsíkò ànábì o ṣùgbọ́n ànábì ti sọ kí làwọn khawarij máa ń ṣe tí khawarij tó bá fẹ́ gé orí rẹ̀ yóò mẹ́rin wá láti inú al-Qur'an yóò tú ìsì ẹ̀ ìdí tó ń fi lẹ́tọ̀ sí kí òun gé orí ẹ̀ wọ́n mọ Qur'an débi pé ṣùgbọ́n wọ́n tún gùdù níbi kí wọ́n yí ìtumọ̀ rẹ̀ sí ìfẹ́ ẹnu wọn so ìyẹn túmọ̀ sí pé nínú àwọn ọ̀nà tí a gbọ́dọ̀ fi kíyèsára púpọ̀ nípa al-Qur'an òun náà ni tí a bá ka àyà kan tó bá ní ìtumọ̀ tó pọ̀ rẹ́gẹ́dẹ́ àyà míì ó ti clarify rẹ̀ ibẹ̀ ní ká máa dọ́rọ̀ padà sí. lápòjúwe ọlọ́run bá sọ nínú al-Qur'an al-Karim ọlọ́run inna a'tainaka al-kawthar inna a'tainaka al-kawthar kí ni túmọ̀ inna àwa la fún rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní kí ni o al-kawthar àwọn onífẹ̀ẹ́ ní òní pé ẹ̀dẹ̀ sọ pé yọkan lọ́lọ́ tẹ́pẹ́ yọkan ni kò sí sọ pé èmi ó sọ pé àwa ìyẹn túmọ̀ pé mẹ́ta náà ni irú àyà yẹn nìsín mutashabi ẹ wàá dá padà sí qul huwa Allahu ahad ìyẹn kọ́ ìyẹn ni mahkam so ti wá báyìí so tẹ́nìkan wá ní òun ọ̀gbá qul huwa Allahu ahad ìyẹn ló fẹ́ tẹ̀ bàtì fa amma alladhina fi qulubihim zayg fayattabi'una ma tashabaha irú wọn báyìí èyí tó fẹ́ nítumọ̀ ìyẹn ni wọ́n lọ tẹ̀bàtì wọ́n dùn lérí ẹ̀ wọn ò ní lọ síbi mahkam eléyìí tó ṣe kí ni o tó sọjú abẹ́ǹkó kọ́ ẹ̀ wá ní rí àyà kan àbọ̀rọ̀ kan tí ó nítumọ̀ tó pọ̀ ní al-Qur'an àyàfi kí àyà mi ò ti clarify rẹ̀ so àwọn tó ní mímọ̀ ọlọ́run ti fi gbogbo ìyẹn yé wọn ilé Ànábì sálàm sọ pé fakiluhu ila alimihi tí nǹkan kan bá ti dàbí ẹni wípé ó ń ṣe kámi lójú tiẹ̀ níbi tí mọ̀ rẹ̀ mọ̀ nípa al-Qur'an má gbé lọ bá àwọn oníbídà àwọn lọ bá àwọn afọ àsúnnà tánimọ̀ nípa al-Qur'an wọ́n ṣàlàyé ẹ̀ fún ọ eléyìí wọ́n á jẹ́ pé wá wípé tá a bá wá láwọn tó nímọ̀ nípa al-Qur'an tí ẹsẹ̀ bá wá dàpọ̀ báyìí àwọn wo ni ó mọ̀ tó wá sọ́nà
ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wọ̀ ẹ jẹ́ ká nímọ̀ nípa Al-Qur'an ẹ jẹ́ ká nímọ̀ nípa Al-Qur'an torí pé bílẹ̀ ayé ṣe lóhun orí lórí yìí o ẹ má jẹ́ ó yà yín lẹ́nu tẹ́lẹ̀ kaba tún dé lọ́la tó bá ló ń bẹ nínú Al-Qur'an pé ká má kírun oníbèrè kan lórí social media ó ló ń challenge gbogbo àfà kí wọ́n fún un ní ẹ̀rí kan nínú Al-Qur'an ibi tọ́lọ́run ti ní àmàjájá ẹ̀rí kan nínú Al-Qur'an tọ́lọ́run ti ní àmàjájá kan fún un ní ẹ̀rí kan nínú Al-Qur'an ibi tọ́lọ́run ti ní àmàmùgbó tó ní àmàmùkó òkè kulu washrabu lọ́lọ́run sì sọ ṣe mọ̀ pé kulu washrabu yọkàn fi brákẹ́tì sí Qur'an ìwọ́n tí ò yí náà kulu ẹ máa fagbó mutlaqan tí a bá láwọn tó nímọ̀ tí wọ́n ṣàlàyé gbogbo ìrọ́ kìí ṣe tọ́lọ́run wíní ẹ̀ka àyà yìí ọlọ́run tó kọ̀ yáda itlaq kulu washrabu wala tusrifu gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́mọ́ ìmọ̀ ní tí kò bá sí ìmọ̀ àwọn yóò dojú òdodo wọ́n dàrú mọ́mọnìyàn lọ́wọ́ yóò wá dàbẹ̀ ní pé Qur'an ń pèrè àwọn nírọ́ bẹ́ẹ̀ sì ní al-Qur'an yusaddiqu ba'duhu ba'da láti lè mọ̀ pé kíkẹ́ al-Qur'an ó kọjá pé mo ti ha nìkan o ó kọjá pé mo ti ha nìkan o gbogbo kìrààtì ni mo ti ní lára Qur'an kọjá bẹ́ẹ̀ o ọmọ gbogbo yẹn ó mọ ìtumọ̀ rẹ̀ ó ronú sí ó ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ó sì fi ṣe ayé láǹfààní ọbẹ̀ Allah subhanahu wa ta'ala eléyìí tí àwí ọlọ́njẹ́ ṣe wá láǹfààní àwọn ìta tí ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́njẹ́ kó wúlò fún wa rahmati iya arhamar rahimin bákan náà adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala níwòyí ìjókòó tó ṣáájú tó lọ àmbẹ̀lọ́ wípé ìgbéyàwó ọmọ wa walimatul an-nikah eléyìí tí agbésíwájú ọlọ́run à ń bẹ̀ kí ọlọ́run ọba ó sọ wá ju ìjọ náà lọ kó ṣe ní ọrùn fún wa kó bá fàlùbáríkà sí kí ó má fi sọ wá lórúkọ ọgbú àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọjọ́ náà ti pé ó ti ti lọ adúpẹ́ gbígbà àdúrà adúpẹ́ àánú ọlọ́run lórí ẹni kọ̀ọ̀kan wa àwa fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá pátá kí ọlọ́run ọba kó bá san wọ́n ní ẹ̀san dáadáa bákan náà gbogbo àwọn tí wọ́n ní láníyàn tó pé fúdi kan àbíjì míì ní òjì kún wọn láǹfààní àti lè wá ọlọ́run kó bá san wọ́n lẹ́san dáadáa àti àwọn tó lè pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ni wọ́n tó gbọ́ kí wọ́n ṣe àforíjì fún wa kí ọlọ́run ọba kí ó foríjì gbogbo wa náà kí ọlọ́run ọba kó bá san wọ́n lẹ́san dáadáa bi rahmatihi ya arhamar rahimin gbogbo àwa tí a kópa ní ti ìnáwó ní ti ìnára ní ti ìkúnilọ́wọ́ ní ti ìná àsìkò wa níbi ìnáwó ogun abẹ́ Allah subhanahu wa ta'ala kí ọlọ́run ọba kó bá san kọ̀ọ̀kan lẹ́san dáadáa o kí ọlọ́run ọba kí ó má dùn wá ní ládàá wọ́n máa fi àlùbáríkà tó pọ̀ sí ìgbéyàwó náà àwọn èyí tá a ti ṣe síwájú náà ọlọ́run kó fa àlùbáríkà sí gbogbo àwọn èyí tá a tún ní níwájú náà tá a tún bẹ ọlọ́run ọba ọlọ́run kó má ṣe ṣe ń rọrùn fún wa o kí ọlọ́run ọba kí ó má ṣe ní sábàbí fìtínà fún wa kó ṣe ní ìtààmù rántí sí dáadáa nínú ìgbésí ayé wa kó bá wa fi sínú mizanu hasanati wa yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim jazakumullahu khairan kí ọlọ́run ọba kó bá ṣe lẹ́san dáadáa. Naam ọmọ ya wa tá ń gba ìtọrẹ àánú fún nípa àìlera ti ojú tí wọ́n pè ní retina detachment tó ń bọ ọmọ ya wa náà fínra àrọ̀wá kí Ọlọ́run bá subhanahu wa ta'ala kó ló gbọ́ ní sábàbí dáadáa a ní à ń wá 2 million naira alhamdulillah a ti rí 1.1 1,100,000
117,500 kọ́lọ̀ kó san àwọn ọmọ ìyálẹ́sàn àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kó má gba ojúlọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa náà. Iye tó kù ó kù 882,500. Ẹ jẹ́ ká gbìyànjú ká dá sí pẹ̀lú ògo Ọlọ́run ìwọ̀nba nǹkan tá a ní nílẹ̀ yìí a fẹ́ attempt a nígbàgbọ́ wípé gbogbo àwa tá à ń dá sí náà à ní dáwàdá ní tó ń bà wá lẹ́rù ni wípé kọ́ mọ̀ lọ di wípé wọ́n wàá sọ wípé ó ti pẹ́ ojú yẹn ti bàjẹ́ ìyẹn la dúró pé iye tá a rí lẹ̀ sí ká tiẹ̀ kára bọ̀ inshallah ta'ala èyí tó kù 882 yìí 500 a nígbàgbọ́ pé pẹ̀lú òkú Ọlọ́run láìpẹ́ jọjọ àárí yẹn náà kú ṣùgbọ́n àwọn tá a bá tó fẹ́ dá sí ẹ má jẹ́ kí á kẹ́tì kí Ọlọ́run lò wá ní sábàbí láti lè dá ìrìnà ọmọ ìyá wa náà padà kí Ọlọ́run bá àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́run kò fi wá ní sábàbí dáadáa fún ọmọ ìyá wa náà. Àkáǹtì tí a ń gba owó náà sí òun náà ní First Bank 30 69 80 16 12 30 69 80 16 12 First Bank Adébáyọ̀ Ibrahim Ọ̀pẹ́yẹmí àbí Allah subhanahu wa ta'ala kọmọ́ṣà ìlú wa ń sábàbí láti dá ìran ọmọ ìyá wa náà padà. Àwa bí Ọlọ́run ìrìnà ẹnìkọ̀ọ̀kan wa ìmọ́lẹ̀ ara wa Ọlọ́run má gbà lára wa o Ọlọ́run kò ṣàánú wa gbogbo tí ń jẹ́ ìmọ́lẹ̀ lára wa ó bẹ̀rẹ̀ láti làákàyè wa tó fi dé ojú wa tó fi dé ìgbọ́ràn wa tó fi dé ahọ́n wa tó fi dé àlàáfíà ara wa Ọlọ́run má gbà lọ́wọ́ wa o àbí Allah subhanahu wa ta'ala jẹ́ kẹ́mi ìmọ́lẹ̀ wa àlàáfíà ara wa jẹ́ kó gùn ju ẹ̀mí wa lọ wá lórí ẹ̀mí wa lórí dáadáa bi rahmatihi ya arhamar rahimin gbogbo àti ó bá sì mú wa kúrò lórílẹ̀ yẹ ká tán lórí dáadáa Islam. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. bákan náà iṣẹ́ mọ́ṣáláṣí wa ẹ jẹ́ kí a tún gbìyànjú ká kópa owó tí a fẹ́ fi ṣe sólà ó ti ń sàrájò díẹ̀díẹ̀ àbùkátà 5 million naira àti rí in tó ti lé ní 2.5 million. a nígbàgbọ́ wípé ẹni tèrè ìtèrè yóò padà pé náà kí Ọlọ́run bá kó lu èmi àti ẹ ní sábàbí dáadáa. eléyìí yu'tabar sadaqatan jariyah nínú sadaqatu jariyah ni gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sábàbí ìmọ́lẹ̀ nínú ilé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala la yadhlimu ahada Ọlọ́run kò ṣàkóso fẹ́ni kankan wala yudi'u amala 'amilin min dhakarin aw untha Ọlọ́run yìí sì rá ìgbìyànjú ẹnikẹ́ni láre lọ́kùnrin ni àbóbìnrin ni gbogbo ẹnikẹ́ni tó bá ní ipa kan àbí míì lérí ìlọsíwájú iṣẹ́ ẹ̀tọ́ Ọlọ́run kò ní dùn ní ládàá àbí Allah subhanahu wa ta'ala àti mi àtẹ̀yìn kọ́lọ́n kò fún wa ní ṣe rẹ̀ ṣe o. Account details masjid ọ̀nà ní GT Bank 05199344459 GT Bank 05199344459 GT Bank Darus Sunnah Islamic Foundation Mosque. Subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.